bẹ́ẹ̀ náà ni mo pe arábìnrin Dorcas Adéyínká kí àwọn náà kó máa bọ̀ wá sí ọwọ́ iwájú, ẹ̀yin náà ẹ̀bọ ìbé ní ọwọ́ iwájú. Bẹ́ẹ̀ náà ni mo pe Amebo Hot Gist kí òun náà ẹ̀yin náà ẹ máa bọ̀ wá sí ọwọ́ iwájú. A máa yànnà náà ẹ̀, a máa fi ọ̀rọ̀ yìí a máa fi ṣe aláfibọ̀ ni. Tó bá ti ń dé orí ìtọ̀dọ̀ tí yín, a máa yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣó ti yé yín. Tọ́ ẹ̀yin tí a gbé wá yìí, màmá kí lẹ fẹ́ fi ṣèbúra níwájú ilé ẹjọ́ yìí? Dorcas Adéyínká kí lẹ fẹ́ fi ṣèbúra? Mo mọ̀ pé mùsùlùmí lọkọ rẹ, ṣé alukùránì ló lò ní àbí ṣé bíbélì ló lò? Ẹ bá mi bèrè. Amebo Hot Gist kí lè tẹ bojú? Ìyá màtúrò. Báwo ni adájọ́ ṣe máa gbé ọ̀nìyàn wá sí kóòtù kó tún mí bojú? Òní ni mo máa ṣí aṣọ lójú Amebo lónìí. A fẹ́ mọ orú ẹni tó wà ní òní la máa ṣí aṣọ ká tó kúrò courtroom. A ní káwọn ọlọ́pàá courtroom kó bá wa ṣí yèsí Amebo gangan. A fẹ́ mọ ẹni tó mí jámẹ́bọ̀. A fẹ́ mọ ẹni tó mí jámẹ́bọ̀ níwájú ilé ẹjọ́ yìí lónìí. Ìbá mi gbé bíbélì kan. Ṣé mùsùlùmí ni Amebo ni àbí Kristẹni? Kóòtù bẹ̀rẹ̀ kóòtù kíláàkì bèrè lọ́wọ́ rẹ̀. Kò gbóhùn sókè. Ó fẹ́ sọ sí ẹ létí ni. Ìsúnmọ́. Tó bá tẹ̀mí ṣe bó so oníṣẹ̀ṣe ni bóyá omi ìbọn àbí kíní kan bá dá la gbé kó ni mímọ̀ ó yá. Ọ̀nà tó bá fẹ́ lo Kùránì, tó bá fẹ́ lo bíbélì ayérayé, ìwé mímọ́ ayérayé, ọ̀nà tó bá fẹ́ lo gbogbo náà ni ẹ bá mi gbé kó. Kí ni gbé fún tó bá fẹ́ lò? Ó yá, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìgbé ọwọ́ lé tó gbà níwájú rin. Ìmọ̀ ṣe háì. Pé èmi lágbájá ọmọ lágbájá. Ọ̀rọ̀ tí máa sọ níwájú adájọ́ àgbà, níwájú ilé ẹjọ́ yìí lónìí. Yètò mi dárúkọ lágbájá nínú rin. Ìmọ̀rúkọ yín ṣe fill in the gap. Mọ̀mọ́ríà ìmọ̀rúkọ yín ṣe fill in the gap. Pé òtítọ́ ni máa sọ mí ní parọ́ mí ní ṣèké. Kí Ọlọ́run kó ràn mí lọ́wọ́. Iṣẹ́ àmín. Iṣẹ́ àmín. Àmín. Tó. Ibi tí mo ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Amebo Hot Gist àti Dorcas. Yorùbá bọ̀ wọ́n ní igi ńlá ló máa ń kẹ́yìn ìgbàlẹ̀. A wá sọ̀rọ̀ màmá. Bẹ́ẹ̀ ni lẹ́yìn tá bá ti parí ọ̀rọ̀ a wá sọ̀rọ̀ màmá àti Dorcas. Mo gbé ẹ̀yin méjèèjì wá sí iwájú ilé ẹjọ́ yìí lónìí nítorí pé mo rí wípé ẹ ti ń ṣe update fúnra yín. Ó jẹ́ tó yà mí lẹ́nu pé kí ló dé? Lóòótọ́ kò sí ẹni tí ó kéré lórí ìkànnì yìí tó jẹ́ wípé bóyá kò ní àṣẹ ní orí page ẹ̀. But at the same time, torí mo rí pé ńgbà tí Amebo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dá sí ọ̀rọ̀ Dorcas àti àlùjọ ni Dorcas yìí ó update kan pé nǹkan tí Amebo ṣe yìí pé kò dùn mọ́ nínú pé pẹ̀lú with due respect ló fi sọ̀rọ̀ nígbà náà pé òun ò like ẹ̀ pẹ̀lú torí pé Amebo jẹ́ni tó ń fẹ́ràn. Òun ò láìkí àwọn nǹkan tó ń kọ. Mo lérò pé adjustment ráńpẹ́ wà látọ̀dọ̀ Amebo kó tó wá di wípé àti wá rí update lóríṣiríṣi. Àkọ́kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn ò fẹ́ kí awuyewuye tàbí kí ìjà kó wà. Òun ló jẹ́ ká jáde síta. Nítorí téèyàn bá fẹ́ràn èèyàn, gbogbo èèyàn bá ṣe nǹkan tó bá dùn, ẹ̀tọ́ wà, àǹfààní wà kéèyàn náà kó fi èrò ọkàn ẹ̀ kó fi hàn. Bó tilẹ̀ ṣe pé ẹni náà ò lè pàṣẹ fún ẹni ọ̀rọ̀ kan pé báyìí ni kó o ṣe lórí ìkànnì rẹ nítorí gbogbo alámọ̀ wípé
a ò ní agbára náà, kò sẹ́nikẹ́ni tó ní agbára kan láti sọ fẹ́nìkan pé báyìí ni kó ṣe lórí ìkànnì ẹ. Ṣùgbọ́n a máa ń lo oníkàlùkù kan lo discretion ti ẹni. Gbogbo nǹkan bá dẹ̀ ń ṣe, ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Gbogbo tí Amebo máa ń ṣe lórí ìkànnì ẹ̀, gbogbo ẹ̀ náà kọ́ ló máa ń dùn mọ́ èèyàn nínú. Gbogbo tèmi náà ṣe lórí ìkànnì tèmi, gbogbo ẹ̀ náà kọ́ ló lè dùn mẹ́lò nínú. Yorùbá máa ń sọ wípé ìlú gángan nílé ayé tó bá kọjú sẹ́nìkan, a mọ̀ kẹ̀yìn sẹ́lòmíì. After she apologized, someone else sent an old show and everything changed afterward. Oh, you see? God bless you, Mommy Okpebukola, because I realized that the way and manner, everything changed. Nígbà tí mo tó rí first update yẹn, torí mo rí, so àwọn kan ló wá to change, wọ́n ní wọ́n tún wá rí old, okay. Ṣé rí àwọn èèyàn wá tí wọ́n máa ń comment tàbí tí wọ́n máa ń gbé old shows, old videos tí wọ́n ṣe wá lọ wú jáde, tí wọ́n wá paparazzi ẹ̀, wọ́n package ẹ̀ bí ẹni pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, wọ́n wá repost ẹ̀ bí ẹni pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Àwọn náà ò kí ń kó ipa tó kéré jù nínú kó máa ṣe fracas. Ipa tí wọ́n kó, ipa burúkú ni wọ́n máa ń kó nínú fracas. Èmi kàn fẹ́ fi àsìkò yìí, mo fẹ́ fi rọ̀ yín méjèèjì ní ibi tẹ́ ẹ bá dé yìí, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, please, ẹ jẹ́ ká jẹ́ kí àlàáfíà kó jọba. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tó fẹ́ràn Amebo ni Amebo fẹ́ràn. Hey, Mommy Aliyah, God bless you. Ìyá mi, God bless you, sister mi tó ṣá pàápàá. Kì í ṣe gbogbo ẹni tó fẹ́ràn Amebo ni Amebo fẹ́ràn. Tí ẹ bá sọ wípé gbogbo nǹkan tí Amebo bá ń ṣe nígbà míì lẹ fẹ́ fi máa bínú àbí kéèyàn máa fi react, ẹni tó bá ṣe nǹkan tó bíyàn nínú lónìí lọ́rọ̀ Amebo, ó lè ṣe nǹkan tó máa dùn mọ́yàn nínú lọ́la. Ṣùgbọ́n tó bá ti post nǹkan tí ó bá ti dùn mọ́ wa nínú, ẹja fi sílẹ̀. Ìyá mi ti dé, Màmá Ìsábọ̀dù, igi ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ nìyí. Lẹ́yìn tí bá ti sọ̀rọ̀ ẹ̀tàn màmí, ọ̀rọ̀ yìí ni mo bọ̀ wá sọ. Mo sọ fún yín, bá ti porí akọni àfìdá hálẹ̀ gàràgà. Ṣé ẹ ti gbé fáìlì yín dání, Màmá Ìsábọ̀dù? Màmí Aláṣàbí, tẹ́ ẹ bá ti gbé fáìlì dání pápápá, ẹ pé àwọn ọmọ ewé kó gbé fáìlì pàdé yín kóòtù. Bẹ́ẹ̀ ni, Màmá Ríà ti dé. Ṣé get mi? Ìgbà mi Amebo á ṣe nǹkan mi á dùn mọ́ yín, ìgbà mi á ṣe kò ní dùn mọ́ yín. Ó náà mọ̀, most especially Amebo, the only advice tèmi á fún yín òun ni lórí àwọn student yín. Ẹ sọ fún wọn, ẹ̀yin lẹ́ni kíni, ẹ sọ fún báyìí lẹ ṣe fẹ́ kọ́ wọn máa ṣe. Ẹlòmíì á ṣe show, ṣé pé mo rí gbogbo show tán ṣe fún mi lọ́jọ́ kìíní àná. Mo rí, mo fi rírí ṣaláìrí, mo gbọ́, mo fi gbígbọ́ ṣaláìgbọ́ ni. Ojú bí kọ́ máa fèèyàn ṣe yẹ̀yẹ́, bí wọ́n fèèyàn ṣe ẹ̀sìn, wọ́n máa ṣe show, but èmi ò ní ever down. Ìtẹ́ni yìí tó fi ń sọ pé àkọ́ tí Amebo ṣe ò dá, mi ní sọ̀rọ̀. Bọ̀ nínú yín, nínú ọkàn ara yín, nínú àwọn tó ń sọ, wọ́n mọ̀. Tó ní mọ̀ pé lẹ́lòmíì nínú wọn, bí bá pàdé ẹ̀, ní ó bá pàdé mi lójú títì, yóò gba báàgì mi ni, tó lóun jẹ́ senior student. Ẹlòmíì gan ò lè bọ́ bàtà ẹsẹ̀ mi tó bá pàdé mi wọ́n nà wọ́n. Ẹlòmíì gan tó jẹ́ pé tí bá rí gan màá tún ní kí ló dé, màá kọ chẹ́ẹ̀kì fún pé kí ló ṣe báwo ló ṣe rí báyìí. But because wọ́n ti wà lọ́ndà péjì kan, you have to respect that person. Kì í ṣe ẹni tó ń sọ̀rọ̀ senior student yẹn lèèyàn respect bí ò jẹ́ pé tó ní péjì yẹn. Then gbogbo nǹkan táwọn yẹn bá dẹ̀ wá ṣe, ó wà lórí ẹni tó ní péjì yẹn. Most of the time, gbogbo pé àwọn ọgbà tí nǹkan tẹ́ni tó máa sọ pé Amebo ṣe nǹkan tó dùn òun, nǹkan tí àwọn senior students yẹn bí the way and manner tó ṣe máa ń ṣe, tó ṣe máa ń pa àwọn gbé voice note lẹ̀, òun gangan ló ń ba nǹkan jẹ́. Ẹni tí kò bá ní, tí ò bá ní shock absorber, ó máa fẹ́ jáde, á fẹ́ react, á fẹ́ sọ̀rọ̀.
But we cannot control Amebo what to do on his or her page. Òun ló ní bó ṣe wù ló ṣe ṣe. The only thing tó lè ṣe ni pé ó lè sọ fáwọn tó ń bá tí wọ́n bá gbé voice note kalẹ̀ pé ẹ jọ̀ọ́ tẹ́ bá máa bá yàn ṣe ẹ má fẹ́ yàn máa ṣe lẹ́yẹ ẹ má fẹ́ ẹ sọ go to the point ara sọ gbogbo ìgbà tán gbogbo show tán ṣe gbogbo àwọn tó lè àpẹẹrẹ àwọn ní student gbogbo ẹ̀kọ́ ló correct. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ ńgbà mí gbogbo ẹ̀kọ́ ló mú ọpọlọ wá. Wọ́n sọ mí ẹ rí pé wọ́n sọ làkàyè kalẹ̀ yes ẹ mọ̀ pé yes ọ̀rọ̀ ni. Wọ́n dẹ̀ sọ mí ẹ rí pé ó kù díẹ̀ káàtó but kò sí nǹkan támẹ̀bọ lè ṣe tó máa ṣe ara àwọn student ẹ̀ ni ó máa post ẹ̀ náà ni. But Amebo, please, there's a way to do things. Àwọn tó jẹ́ àwọn students yìí tó bá yín sọ̀rọ̀ wọ́n tẹ́ ní students lápapọ̀ ẹ máa sọ fún pé tó bá gbé voice note wá ẹ gbọ́ it's great thank you so much for the gift ẹ gbọ́ tẹ́ bá rí pé inteni yẹn sọ tó ń sọ yìí ó kù díẹ̀ káàtó àbí ẹ sọ pé you can even send a message to that person ẹ yọ ilé kúrò bẹ́ẹ̀ ọkẹ́ yìí yọ kúrò bẹ́ẹ̀ ọkẹ́ sọ pé apá bíbá ẹni kó sọ̀rọ̀ sí ẹ jẹ́ ká wò lápá bí from another angle gbogbo èèyàn kan ló máa ń correct gbà mí èmi náà correct lójoojúmọ́ so kò ń jọ mí lójú bẹ́ẹ̀ nìkan bá sọ tó bá gbé gbági gbogbo we are bound to make mistake yeah that's not a big deal but please there are ways to do things. Èmi náà ti jẹ́ victim gbogbo bá àwọn students rẹ̀ tó ṣe tí wọ́n ń ṣàkàyàkà tí wọ́n sọ̀rọ̀ ṣé pé mi ò sọ̀rọ̀ mi ì sọ pé mo dùn mí mi ì sọ pé mo bínú ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó gbòdì lára mi but I will never react to it because mo fún Amebo ní respect mi pẹ̀lú àwọn students pé olóòlù àwọn students bó ṣe ń ṣe nǹkan ẹ̀ nìyẹn gbogbo èèyàn kan ló máa like mi gbogbo èèyàn kan lèmi náà máa like gbogbo èèyàn kan ló máa hate mi gbogbo èèyàn kan ni mo máa hate mo lè like Amebo máa like mi kí ni mo fẹ́ ṣe sí so ó dẹ̀ lè ṣe nǹkan tó dùn mí lónìí ó lè ṣe nǹkan tó máa dùn mọ́ mi lọ́la bí mo ṣe believe bí ayé ṣe rí nìyẹn but please ẹ jẹ́ ká wà pẹ̀lú ìfẹ́ ṣé wá ní gbogbo ẹ̀yin tẹ́ máa ń kọ́mẹ̀ntì àwọn kọ́mẹ̀ntì aláàbúrú ẹlòmíì wà àní ní kọ́mẹ̀ntì ẹ̀ ní òun ọ̀nà sọ̀run àpáàdì ẹ lọ kọ́lẹ̀ ẹlòmíì ẹ̀ rí ojú ẹ o àní kọ́mẹ̀ntì tó ń kọ́mẹ̀ntì lásán yóò rún ẹlòmíì lọ́run àpáàdì ẹlòmíì wà tó bá pè sórí show tó bá dá sí ọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ tó dá sí yẹn bó ṣe máa gbé kalẹ̀ yẹn tó máa sọ́bẹ̀ ní pé wà ń bẹ̀ yẹn kò sígbà tí ò ní iṣẹ́ wọn ìdí nìyẹn mo fẹ́ pé ṣe rí gbogbo ẹnikẹ́ni kì í ṣe àwọn tó gbójú jáde àtàwọn tí ò gbójú jáde tán láwọn jẹ́ speaker or blogger àwọn ní kọ́kọ́ ló ń dá wàhálà sílẹ̀ bí ò ṣe wípé àwọn míì tó wà lọ́dà comment section àwọn kan wà wọ́n ń tọ́jú bọnú àwọn kan ìyálájẹ́ ṣe rí wọn màmá aláṣàbí kiri kan dọ́kàsì wọn kiri kan ṣe ti rí kan ṣe ti rọ́bìnrin wọ́n mọ̀ gbè kiri ní ṣe ò ní ṣe ni. Àwọn there are people like that. But mo fẹ́ rọ̀ yín ẹ̀yin méjèèjì nínú ọ̀rọ̀ tí dọ́kàsì sọ a rí pé ẹni tó fẹ́ràn ẹni ìwọ náà dẹ̀rẹ́ lójú ẹsẹ̀ ló ti adjust pé ìwọ náà fẹ́ràn ẹ̀ point ní rí mu dání ni ẹjọ́ fẹ́ràn ara yín ni tí ògiri ò bá wá lanu aláǹgbá kò ní wọnú ẹ̀ mo bẹ̀ yín lọ́tún mo bẹ̀ yín lósì ẹ má jẹ́ kí ògiri tó fẹ́ lanu yìí ẹ má jẹ́ kó lanu jẹ́ kó panu dé please àtọ̀tún àtòsì ẹ jọ nítorí tọ́lọ́ bẹ́ẹ̀ ṣe jọ wà bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ẹ fi ń láìka ara ẹni lóòótọ́ Amebo kò kì í ṣe speaker ẹnikẹ́ni kò í ṣe speaker ẹ̀wé kì í ṣe speaker Ondo kì í ṣe speaker Yàlájé kì í ṣe speaker Tàmẹ̀dò kì í ṣe speaker anybody tó bá kọjú ẹni tó ń bá fẹ́ràn láti inú ọkọ ẹ̀ ló máa ń support so that is why mo fi sọ pé kò lè wà 100% kó correct because òun choose ẹni tó ń bá like ni so ẹni tó bá like ẹ máa rí ẹni ẹ ló máa support ká ní pé bóyá ó sọ fún wa pé okay òun balance equation ni o eléyìí bákan náà ló ń ṣe yan òun wọ̀n dọ́gbadọ́gba ọ̀tọ̀ ni so bí èèyàn bá dẹ̀ fẹ́ràn èèyàn ó ní dandan kó fìfẹ́ hàn sí ibi tó bá dẹ̀ ti fìfẹ́ hàn sí ẹ jẹ́ ká respect opinion ẹ̀ bẹ́ẹ̀ but kọ́kàn reduce báwọn students ẹ̀ tí wọ́n ṣe wá máa fi ẹni tí ò wá ṣe pé ó like moment yẹn ẹni tí ò wá support ẹ̀ bí wọ́n ṣe máa fi ṣe lẹ́yà tó máa fi ṣẹ̀sín òun nìkan reduce anybody can support anybody anybody can like anybody ìlú gángan nílé ayé ohun tó bá kọjú sẹ́nìkan a mọ̀ kẹ̀yìn sẹ́lòmíì ẹni tí ò dẹ̀ like ẹ lónìí kò ní kó má like ẹ lọ́la ẹni tó ń fẹ́ràn ẹ lónìí kò ní kó má kórìíra ẹ lọ́la bí ilé ayé ṣe rí nìyẹn. so ẹ dákun nítorí tọlọ́run ẹ̀yin méjèèjì mo bẹ̀ yín lọ́tún mo bẹ̀ yín lósì ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ kí ogun mi
Amebo, please, let's allow peace to reign, please. And the Baba students so they should allow peace to reign. Enjoy. I will comment no more today. Ibami Amado Cherry. Ibami Mado repage Amebo. There was a woman. In that cry time could you be a month ago? There is one woman. Towa she educative show. New repage Amebo to post it. Àbí ó lè pon sọ̀rọ̀ nípa autism àbí ni mo ko sọ̀rọ̀ ní kí mo ko tell ye wa very educative. Very educative. Mo go wow. Thank God I even listened to this show. Lórí show e de ma gbọ́ mi báyìí kí a lè máa kó bàtà yín le mo sá lọ. Torí mo pé tó bá ṣe tó dùn ẹ́ lónìí ó ti lè padà tó ṣe tó dùn mọ́ ẹ́ lọ́la bí ilé ayé ṣe rí ni. Bó ṣe ràn page ẹ nìyẹn. Ẹ dákun torí tolo. Bí Dorcas ṣe ràn page ẹ nìyẹn. Ẹ respect opinion ti ẹ respect opinion Amebo náà ẹjọ ṣùgbọ́n mi fẹ́ kẹ́yin méjèèjì kẹjà ẹ má update fúnra yín kò tiẹ̀ ní dá rárá ẹjọ please anybody kẹjọ ká má dẹ̀ lọ comment bí kankan yín tẹ́ bá dẹ̀ comment bá bẹ̀ bọ́ ṣe máa ṣe nìyẹn olóríire ni ṣé bó ṣe máa kíní kan kí ló ṣe dọ́kà bí ló ṣe ẹjọ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ kó tán àti Amebo àti Dorcas o lórí ìkànnì tá a wà yìí o ọmọ ìyá kan náà ni gbogbo wa kò yẹ ká lajú wa sílẹ̀ kí wọ́n máa update fúnra wọn àbí kí ògiri fẹ́ lanu kálá àgbà kan wá fẹ́ máa wọnú ẹ̀ a ò ní fẹ́ kì í ṣe pé ìjà ló ń bà wọ́n kì í ṣe pé wọ́n bẹ̀rù ara wọn ṣùgbọ́n nítorí ìfẹ́ tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ráwọn kan máa dúró nídúró pé wọ́n á jà káwá gbàbẹ̀ wọlé ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo bẹ̀ yín lọ́tùn mo bẹ̀ yín lósì so láàárín yẹn Amebo tó ń gbọ́ Dorcas. Ilé ẹjọ́ yìí pa á láṣẹ fún ẹ̀yin méjèèjì. Àti Amebo August àti Yeye Dorcas Adéyínká House of TMS. Wípé a ò fẹ́ gbọ́ nǹkan mọ́. A ò fẹ́ gbọ́ nǹkan mọ́. Ẹ̀yin méjèèjì lórí ọ̀rọ̀ yìí a dá yín sílẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Kí àlàáfíà kó lọ jọba kẹ́ẹ̀dẹ̀ bá wa sọ fún Amebo kẹ́ bá wa bá àwọn students yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ Ọlọ́run Elédùmarè á dáàbò gbogbo wa. God bless you. Now okay, only the person that did the person that did the educative is Omoluabi blog. Okay, God bless you Omologo. I think I saw it on Amebo blog page. But it showed tí mo ṣá orí page Amebo ni mo ti rí. Bóyá wọ́n bí ó repost ẹ̀ síbẹ̀. Yes, I saw it there. So, ní báyìí Yeye ẹ padà ẹ má ṣílẹ̀kùn fún Dorcas kò jáde ẹ padà wá nílé jàre. Torí mo dẹ̀ ti yanjú kéèsì òun àti Amebo tó ẹ má no you can't go out. Ẹ jọ̀ọ́ ọlọ́pàá ẹ bá mi ní ọlọ́pàá court wa ó yá ẹni kó padà wá bẹ́ẹ̀ ni àti yanjú ọ̀rọ̀ yẹn tán. Ìtókù báyìí ó ní ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ bá power tab lórí TikTok please. Ẹ má gbàgbé iléeṣẹ́ SCC Alágbo fún ẹ̀yin tí ẹ bá fẹ́ ra àgbo ẹ̀yin tí ẹ wá ọmọ tàbí ẹ̀yin tí ẹ fẹ́ ra oògùn infection ẹ̀yin tí ẹ ní ìju tí olóyìnbó ń pè ní fibroid ẹ kàn sí SCC Alágbo ẹ̀yin ọkùnrin tí ẹ bá fẹ́ ra àwọn ọ̀pẹ́ ẹ̀yìn kankan á lé kan mọ́lẹ̀ náà pa gbé mi débẹ̀. Dorcas ti padà ọlọ́ni ó fẹ́ sáré jáde ó ti rẹ́rìn ó ti padà. God bless you my sister, thanks for calling me. Wọlé padà wọlé kanlẹ̀ kí ló dé ló ti yanjú ọ̀rọ̀ ó dé mo ti parí ọ̀rọ̀ wà támẹ́bù ó dé ti fẹ́ máa lọ. Ọlọ́run ní kí n gbójú sókè náà kí n smart. Ní báyìí àwọn máa tẹ̀síwájú pẹ̀lú ẹjọ́ tó wà níwájú ẹjọ́ tí ó kàn civil case náà ṣì là ń treat o 0012/A1 02172026 láàrin mama Esabod mama Aláṣàbí àti Double Yeye
Dorcas Atayese. Mo rí pé àwọn ènìyàn lórí ìkànnì yìí ẹlòmíì gan ò fẹ́ jẹ́ kí n sùn mọ́jú. Mẹ́sẹ́jì lóríṣiríṣi. Kí ló dé? Kí ló dé tẹ̀ ń tàgì mi? Gbogbo wa la mọ̀ lórí ìkànnì wípé ìyá àtọmọ làwọn méjèèjì. Kí ló wá ní tẹ̀wọ̀ tó wọn wà kún ẹ̀yin yòókù? Ìyá àtọmọ ó ní bó yẹ kí èèyàn kẹ́yìn tẹ̀ dá sójú bó yẹ kẹ́ ṣe máa dá sí. Ṣé ìyá ò láṣẹ tó bá fojú wo nǹkan báyìí pé bó ṣe rí bó ṣe kọjú sóore kó bọ́mọ ẹ̀wí ni? Àìmọye àwọn ìyá wa wá bá wa wí tí ìyá wa bá màmí wọn jáde fúnra ẹ ló tún máa padà wọlé. Màmí ẹ má bínú ẹ̀kọ́ bọ́ wọlé aládùúgbò mu wálé wá bẹ̀bẹ̀ ẹ má bínú sọmọ yín ọmọ táyé bí láyé ń pọ̀n wọn ló ń ṣẹ̀yìn ẹ dákun ẹjọ́ wọlé ẹjọ́ jẹun. Àwa tá a jẹ́ ọmọ nígbà táwa tá a jẹ́ ìyá sí àwa náà ti ṣe kékeré rí wọn lárúgbó ṣoge rí. Àgbà wa búra béèwé ò bá ṣe ọ rí. Ìgbà táwa náà ti dàgbà ń sìn táwa náà ti tún láwọn ọmọ tá a ti ń láwọn ọmọ ẹjọ́ nítorí tọ́lọ́run ṣó dáwọ́ dúró ni ṣáwa náà àtàwọn ọmọ wa náà ṣé tá a bá ní gbọ̀ngbọ̀n mi sí omi òtó náà àbí akàn bá wọn wí tó ṣe gbogbo jáde ṣé màámi lójú àlejò màámi gbogbo ọ̀rọ̀ lẹ́sọ̀ bínú lọ yẹ wọ́n parí ọ̀rọ̀ ẹnu wọn wọ́n sọ tán ìwọ náà ló mọ màámi òtútù ó dẹ má bínú. Lórí ìkànnì mo wà highly disappointed nínú ẹ̀yin tẹ́ ẹ̀ tí mọ̀ wípé Dorcas Adéyínká ó ti níwájú ilé ẹjọ́ yìí ó tún sọ ní òní ó ti búra níwájú ilé ẹjọ́ yìí lórí ìkànnì ẹ̀ ó sọ láìmọye ìgbà ó ní àníṣe kò sí tó lè ṣẹlẹ̀ ó lóun ò ní bá màmá jà àbí wàhálà yìí ṣe wá pọ̀ tó báyìí ṣé yìí fẹ́ kán jà ni? Àbẹ̀wò lẹ́yìn oní update sọ́dún àwọn ní fake profile tẹ̀sà ẹfẹ́ dàrí ìyá àtọmọrú irọ́ sì ni Dorcas ti gbọ́n ìgbà tí yèyé ò tí ì gbọ́n tọmọdé ń ṣe wọ́n ní a fool at 40 is a fool forever sí ẹ̀mọ̀ pó ti 40 ẹ̀ ní mọ̀ bá wà dáadáa lọ́wọ́ rẹ̀ mọ́ èèyàn lòun ò fúlù mọ́ pé gbogbo ń tẹ́yẹ ti fi gbà tóun kéré tóun ò tí ì dàgbà tó báyìí ó ní òun ò tún ó lóun mọ tóun fẹ́ so why tá a ṣe máa respect opinion ẹ̀ bí èèyàn bá lóun ò bínú tóun ò jà ẹ̀wọ̀n tí yín tó ní okú àìwo okú àìṣe kìnnì ṣe irú àwa igan ṣé màmá ìbáwá wí ni ṣe àbẹ́mi tún ju Dorcas lọ wọ́n ń bá àmọ́ bá mi wé tí má ti gbé báàgì mi báyìí mo ti lọ nìyẹn mo lè kú òní odidi ọ̀sẹ̀ kan mo lè kú òní ọ̀sẹ̀ méjì oṣù kan nígbà ó bá tún yá èmi náà ní ètò lórí péjì mi ìjọ tí mo ṣe rí ọjọ́ tí màmá Esabod ṣe ń gbọ́ màmá ṣe ti gbé fáìlì yín dání ẹ ṣí fáìlì yín ẹ lọ sí page 26 under section 9B ní ọjọ́ yẹn màmá Esabod wọ́n ṣe show fèmí àtàgbàlá Gébú ìyálàjẹ báyìí ṣe ti tún nígbà tí ìyá bú mi tán tí wọ́n sọ gbogbo tó wà lọ́kàn wọn tí wọ́n sọ lẹ̀ mi ò mí pé ìgbà tó di ọjọ́ kejì ó dẹ̀ ní nǹkan kankan ọ̀rọ̀ àsọkù kan láàrin èmi àti màmá bá pè mí báwo ni àwọn mo máa sọ fún yín màmá Esabod behind the closed door behind the camera she's the mother Ọlọ́run mi if you don't know her you don't know her ẹ gbàgbé ẹ tẹ̀lé lórí social media forget o behind the closed door behind the camera ìyá ni táwọn tó máa sọ pé àbí ọmọ àwọn èèyàn máa àbí ọmọ tó tọ́ kò lè yé yín ìdí tó fi máa ń sọ bẹ́ẹ̀ when she called me àwọn ọmọ ń kọ́ kíkíkókiri kan wọ́n bá ti àdúrà bọ́lẹ̀ wọ́n bá ń gbàdúrà èyí sàn mi yẹn wọlé láti school ti dé láti school wọ́n ní wọ́n béèrè fún ilé lágbáyà ti dé láti school wọ́n gbé fóònù fún wọ́n bá sọ̀rọ̀ wọ́n advice ẹ̀ wọ́n pray fún ṣe gbogbo ẹ̀ èmi tán búkúkú lánàá
èmi tó sọ̀rọ̀ yàkàyàkà sí lára bá gbé fún padà hello mà ṣebí bú mi lánàá ṣebí bẹ́ẹ̀ bú mi lánàá ni mo bú ẹ lánàá kẹ nígbà wo mo lè ní tẹ̀sán bẹ́ẹ̀ tẹ̀bú mi tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí kọ́ọ̀tì ẹ̀ káàkiri iṣẹ́ ìdíkan káàkiri ni ìbóni social media nìyẹn èmi ò rántí mọ̀ ṣé ìyẹn ni wọ́n sì gbé sọ́kàn tí bá ti dìde tí bá ti pa fóònù mo ti pa fóònù mi báyìí ó ti tán nìyẹn èmi ò rántí mọ̀ ṣé wọ́n sì gbé yẹn sọ́kàn ni àwọn gan ò rántí mọ̀ ìyẹn ti lọ ìmí ìlú túkú o mo lọ́nà ló máa yọ mí kí wọ́n jẹ́ nìkan tó ń bínú àṣẹ ni tí mo ti ẹ̀ bínú sí àṣẹ ò ti ẹ̀ mọ̀ bó ti ẹ̀ rántí mọ́ àṣẹ gbogbo ẹ ti kúrò lọ́kàn wọn àṣẹ wọ́n ṣe sọ yẹn àwọn ti sọ wọ́n ti gbàgbé ẹ̀ I am telling you àtọ́jú mo ti máa rò pé no kí ọ̀rọ̀ màmá bá ti sọ̀rọ̀ tó bá ti sọ bó ṣe rí lójú wọn bó ṣe rí lọ́kàn wọn tó bá ti sọ ó ti tán mọ́mẹ́ǹtì tí wọ́n bá ti sọ yẹn bó bá ṣe rí lọ́kàn wọn ó lè wá rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ lọ́kàn ó lè má jẹ́ pé bọ́rọ̀ yẹn ṣe wá rí gan nìyẹn o ìwọ ni wàá wá jẹ́ lè máa sọ pé mo máa kórìí bẹ́ẹ̀ wàá wá ṣàlàyé ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n tó bá ṣe bójú bó wá bí nǹkan bá ṣe lójú àgbàlagbà ṣe máa ń sọ sàkátà pàrà ni wọ́n ti sọ báyìí bó ṣe rí ní ojú wọn ni wọ́n ṣe fíìl wọ́n ṣe máa sọ bọ̀ bó ṣe fíìl yẹn kò mí pé exactly bọ́rọ̀ ṣe rí nìyẹn ìgbà míì náà máa ń wà bó máa ṣe pé exactly bọ́rọ̀ ṣe rí nìyẹn màmá ni wọ́n ti wà lórí bó ṣe rí lọ́kàn wọn wọ́n ti sọ tó bá ti sọ tán wọ́n ti gbàgbé tí wọ́n bá wá gbé wọn sọ́kàn ẹni yẹn gan kàn pọ́níṣì ara ẹ̀ ni tọ́lọ́jọ́ ẹ̀ mo pọ́níṣì ara mi gbàtọ́ àwọn ọ̀ràn tí mo èmi tẹ́ ẹ sọ báyìí níjọ́ wo ni lórí show yín ṣé lórí social media ìyẹn ti kúrò bí ìyẹn ti tún bá àti gbàgbé mo ṣe pa live chat yẹn mo ti pa gbogbo ìyẹn ti kúrò nìyẹn ìjọ tí dọ̀káàsì tó ti mọ ìwà màmá ló fi jáde pé òun ò bá màmá jámọ̀ pé kò sí tí ìyá lè ṣe sí pé ìyá òun ni ṣùgbọ́n àwọn kan dúró nídúró pé wọ́n fẹ́ máa ṣe pé dọ́kàsì rọ níṣẹ́ o gbọ́dọ̀ bínú o gbọ́dọ̀ fọ èèyàn dẹ̀ ló ń wò sọ̀rọ̀ èwo ti yín bẹ̀ ìyá àtọmọ ẹ fi ìyá àtọmọ sílẹ̀ nínú ilé yín ṣe bẹ́ẹ̀ yín àtàwọn ọmọ yín náà àjọ ń po nǹkan ẹ̀yin àti sísá yín ẹ̀yin àti ẹ̀gbẹ́ ẹ̀yin àtàbúrò ẹ̀yin ojú ẹ̀ nulẹ̀ it's a family issue family matter ni so gbogbo èyí tẹ àwọn tó bá lọ update tó fẹ́ dá wàhálà sílẹ̀ àwọn gangan ló ń dá àwọn gangan ló sí dá àwọn tó update lórí ẹ̀ lẹ́jọ́ orí ẹ̀yìn dọ́kàsì kó lóun bú màmá kó update fún màmá o èwo wá ní sí yín ẹni àfọ̀rọ̀lọ̀ tó ní tóun bàjẹ́ kí ni kọ́ lọ́rùn ṣe èwo títí yín tẹ gbé ẹrù ẹlẹ́rù tẹ wẹ́rù lórí tẹ mú ti ní tẹ fàdání kí ló dé ẹ̀ sì jẹ́ kó gun omi dọ́kàsì mọ bó ṣe ń mú màmá tí màmá bá ti ṣe dọ́kàsì mọ ó ní kọ́kọ́rọ́ màmá lọ́wọ́ àfi tẹ bá máa parọ́ màmá kẹ màmá èmi kọ́ ní kọ́kọ́rọ́ wọn lọ́wọ́ ajé sì tí àlùkùrá ni tí màmá bá ti ń bínú tó bá ti gbé tọ ìwọ́ṣà ṣe báyìí ọ̀rọ̀ dákẹ́ wọ́n kéde tó o bá ti sọ̀rọ̀ wà láì wọ́n lè 24 hours àní ò lè pé wọ́n ti gbàgbé wọ́n ti tún move on nìyẹn àti tó bá gbà tó bá àwọn tó bá wọn kọ́ọ̀tì tó bá wọn kọ́ọ̀tì fídíò yẹn wọ́n wá rántí pé àmúti ẹ̀sọ́ báyìí nídìí ẹ̀ta wọn ti lọ wọn rántí mọ́ ṣùgbọ́n ìyẹn ẹlẹ́ọ̀dẹ ti sọnù ẹ̀yin oníkọ́là kìíní kan ìsọnù ẹ̀yin tẹ́ fẹ́ mú orí àgbà méjì tẹ́ fi kanra wọn ẹ̀yin lè mọ́ ń dá wàhálà alẹ̀ màmá gangan iṣẹ́ oní wàhálà Dorcas ò kì í ṣe alábòsí if you don't know Dorcas you don't know Dorcas àwa tá a mọ Dorcas kò sórúkọ tẹ́ ẹ lè pé àwa mọ Dorcas that is tó bá sọ pé nǹkan tó máa ṣe lélẹ̀ ìjọ tó bá máa sọ pé òun máa ṣe ẹ̀ẹ́rì ó máa sọ tó bá lóun ní bá lágbájájà kò ní bàjà ló sọ fún yín báwa máa rú ọ̀rọ̀ yẹn kẹ́ máa sọ lọ́jọ́ kìíní àná ó sọ ó lóun ò ní bá lójoojà nígbà tí gbogbo wàhálà yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ bá ó ní kò sí nǹkan tó lè ṣe lóun ò ní bàjà lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn àwọn èèyàn pùṣẹ̀ bíi pé gbogbo àwọn ìwà tí yẹn fẹ́ bíi kó ó tún wá ní ó máa ṣe o nínú ọ̀rọ̀ tó ń sọ ẹ mọ̀ pé ó rántí ìlérí tó ṣe and eventually
she stood at on her bó ti yẹ pé bóyá kìnìún yẹn kọ́kọ́ fìfì but everything reshape ara ẹ̀ padà ó sì dúró lórí words ẹ̀ ká máa rí ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ Odo Nation tọkàntọkàn tòótọ́ láti update fún mama ká dẹ̀ má rí ẹni tó bá jẹ́ ọmọ ewé ni ní tọkàntọkàn láti update fún mama. Ṣé a rí fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ kàlàáfíà ó jọba ẹ má update fẹ́nikẹ́ni ẹ fi wọ́n sílẹ̀ ìyá àtọmọ ni wọ́n ó lè jẹ́ pé bí tẹ́yìn tí ń dúró tẹ́ ti ń bá wọn kó náà sí lójú ara yín tẹ́ ẹ dúró síbi kan tẹ́ fẹ́ dàrin wọn rú ẹ kàn rí pé bí a màmá ló tán live chat gbàtí màmá bá máa tán live chat báyìí wọn àti dọ́kàsì lójú wà lórí fóònù tí wọ́n jọ ń gist ibo lẹ́wà fojú sí ló ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ni. Ṣó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni kí n tó kúrò lórí ètò máa fún yín ní kọ́kọ́rọ́ màmá. Nínú study táwọn àti níṣẹ́ àti ṣe tá àti gbé a sọ fún pé gáúsù sọ̀rọ̀sọ̀rọ̀ nìyá lórí ìkànnì tá a wà lórí pé ká máa sọ̀rọ̀ àwọn tó jẹ́ bíi blogger gáúsù ni wọ́n nínú sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media. Simple kill ló ṣí màmá tí màmá bá ti jáde tán bá ti sọ̀rọ̀ dákẹ́ má jáde kó lọ máa bú wọn lọ́dà fake profile tó bá yẹ kó fẹ́ ṣàlàyé bọ́ sórí péjì ẹ̀ àbí kó ìyá lè wà lórí show pé wọ́n kó fẹ́ ṣàlàyé àbí kó bọ́ sórí péjì ẹ̀ kó ṣàlàyé pé nǹkan báyìí lórí má bú wọn má ṣe ní ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ màmá máa padà rí wàá rí pé ìyá yẹn máa jáde pé in fact mo rí àlàyé tí tó ṣe yẹn o ṣé mo yẹ kó ṣe rí nìyẹn ṣebí lọ́jọ́ kìíní àná ṣebí ọjọ́ báyìí má tẹ̀ pẹ́ wọlé má pẹ́ wọlé náà wá ṣàlàyé fún mi èwo ni tó wá lọ sọ lórí péjì ẹ pé kíni ṣé mi ò sọ fún ẹ nígbà tí kíní kan wọn kò rí bẹ́ẹ̀ báyìí báwo ló ṣe wá rí ẹ pé Adédèjì wọlé no ó máa ṣe ó mọ̀ wọn nígbà tó rẹ̀ mo sọ lójú ẹ̀ gbà yẹn ó náà mọ̀ ó yá ẹ pé yèyé Yínká kí lè fẹ́ ní sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ Yínká màmá ẹ láṣàbí ẹ má bínú ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ yìí náà kò tó ẹ má bínú màmá ẹ̀yin náà ọ̀rọ̀ tí màmá sọ yẹn ó tọ́ ni o lágbájá ó ṣe báyìí ṣùgbọ́n ẹ bá má sọ yẹn tẹ́ ẹ sọ yẹn àmì ìmọ̀ọ́mọ̀ sọ ó jábọ̀ ní àwòdà òye sọ ẹ má nìkan update mọ́ màmá ẹ má bínú ibẹ̀ lọ̀rọ̀ yẹn máa tán sí èyí ká bá ká gbogbo ẹ̀ bá kẹsẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ lórí ọ̀rọ̀ ìyá àtọmọ dọ́kàsì kò sẹ́nibọ̀dì tí ó dá sí láàrin wa oníkàlùkù ó mọ̀ sọ ọ̀rọ̀ tí ó sọ ni tẹ́nibọ̀dì bá máa dá sí tó bá ti jọ́rìí àlàáfíà tí ó mọ̀ sọ ni pé ìyá àtọmọ ní o ẹ mọ̀ jà dá sí o wọ́n á parí ẹ̀ wà láì báwọn èèyàn ṣe máa dá sí nìyẹn wọ́n ní màmá ti di òòṣà lórí ṣé ẹ rí ọ̀rẹ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ kì í ṣe pé màmá dé òòṣà éèjì nǹkan at 65 ó wà mọ́ ìyájú ságbàlagbà èmi ò lè yájú ságbàlagbà ẹni ò tiẹ̀ pé 65 gan bó bá ṣe ṣóò sí mi lórí ìkànnì ṣé ẹni tí mo dáhùn ṣé mo bú mo máa dákẹ́ ni kò síbi tá a fẹ́ ti màmá sí you have to respect her àgbàlọ àrọ sọ pé torí àwa wá kóra wa sórí social media àwa mọ lágbàlagbà fín èmi ò sínú ẹni tó ń rágbà fín mi ò délé tẹjú mi ilé táṣọ àgbà mọ́lẹ̀ torí èmi náà fẹ́ dàgbà ẹ jẹ́ kí n sọ fún yín kò sí ẹgbẹ́ tó lè wà tá a bá kóra wa jọ nígbà tá a sọ pé kì á sọ lórí ìkànnì yìí
a gbọ́dọ̀ lè fi ọ̀rọ̀ a gbọ́dọ̀ máa pọ́n ẹnìkan lé láàrin wa ẹ mú pé ọkùnrin ẹ mú nínú obìnrin ẹ máa pọ́n wọn lé a máa fún ọ ní respect nínú ìrírí lórí ìkànnì yìí ta lè fẹ́ mú nínú ọjọ́ orí ta lè fẹ́ mú Ọlọ́run sì bless ìyá ẹ̀ wọ́n lẹ́nìkan jù ẹ lọ oní díẹ̀ ni mọ̀ tán rẹ̀ díẹ̀ tó lè ríra lọ́jà ẹ wò ìyá ni fada let's give it to her gáúsù sọ̀rọ̀sọ̀rọ̀ ní lórí kan ní whether you like it or not màmá lè ṣe nǹkan tó máa dùn mọ́ wa nú lónìí ó lè ṣe nǹkan tó máa tún dùn mọ́ wa nú lọ́jọ́ lọ́la nídàkejì ṣùgbọ́n tá a bá ti ń gbé pọ̀ pẹ̀lú ìfẹ́ kò ní máa sí ọ̀rọ̀ àìsàn bẹ́ẹ̀ no one is perfect ẹlòmíì gan kẹ́ẹ̀dú orí show màmá rẹ́rìn ṣàwàdà bẹ́ẹ̀ lómi ò bá ga tó bá fẹ́ káyé mọ́ lórí ìkànnì yìí ló dọ́dọ̀ màmá ayé lè wá mọ̀tán kó wá kúrò mẹ́ọ̀ ẹlòmíì bẹ lára àwọn tó pera rẹ̀ lọ́mọ ewé ni tẹ́lẹ̀ lọ́dà comment section gbàtíyálò náà gba freedom ẹlòmíì wà lára àwọn tó pera rẹ̀ ní ọmọ ewé ni tẹ́lẹ̀ tó jẹ́ speaker ó gba freedom ẹlòmíì wà tẹ́ bá bèèrè lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ tó ń ṣe lórí ìkànnì ta lówó wá ní àmọ́ mẹ́sàbò ló máa ń wò gbà yẹn tó wu òun mentor ẹni one way or the other ó like social media ẹlòmíì wà kò mọ nǹkan tó ń pè ní Facebook fracas kò tiẹ̀ ń wò ó kò gbọ́ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ rí ìgbà tó bẹ́ẹ̀ jó ní iná lórí ẹ̀ sọ kí ló ṣẹlẹ̀ kí ni mo bá yẹn sọ kí ni kan láàrin lágbájá sí lágbájá àwọn fa nǹkan bá kí ni kan ló fi di pé ó bí òun náà ra dátà ẹlòmíì dẹ̀rẹ̀ wàá kàn ní lágbájá mo láìkẹ́ ni wàá dẹ̀ choose ẹni yìí ẹ wo Dorcas kó tó sọ pé òun ò bá màmá jà mọ́ pé gbogbo tí màmá bá sọ òun ò dẹ̀ ní bínú kì í ṣe pé ìtìwà tí màmá máa wò sí kì í ṣe pé kò ní dùn láàrin èmi àti ẹlẹ́ran ara ni wá ṣùgbọ́n determination ló ní pé alágbàlagbà lélẹ̀ ẹgbẹ́ ìyá mi ò ní bínú mi ò dẹ̀ ní rí wọn fín èèyàn mélòó ló ní determination rú ẹ̀ ẹnu mi wà kágbàlagbà tó ṣe báyìí ó tó yọ kan ó ti sọ mẹ́wàá irú wọn tẹ́ bá wọn délé náà bí ìyá wọn kó tó sọ ẹ̀kan wọ́n ti fún ìyá wọn lésì ìṣẹ̀lẹ̀ ló máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ lóde so tẹ́ni yẹn bá lóun choose peace tó ọ̀rọ̀ bá tiẹ̀ bí nínú tó bá máa fi bí ọjọ́ méjì nínú ẹ̀ á ti lọlẹ̀ bọ̀ kò sí bí Dorcas gan bá bínú so ó ti wà mature ni pé ẹ̀ ní mọ̀ you won't even know kò ní wá sórí social media kó máa sọ pé inú bí o you won't even know ó dẹ̀ mọ way and manner tó ṣe máa handle situation ẹ̀ dẹ̀ jẹ́ kó handle ẹ̀ kẹ́nìbọ̀dì má wọnú box mi mọ́ kẹ́nìbọ̀dì má wá sórí WhatsApp mi mọ́ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ jẹ́ ọmọ odó tòótọ́ ẹ̀ máa update fún mama ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run ẹ jẹ́ ẹ fi ìyá àtọmọ sílẹ̀ kò yẹ ká máa dá sí ọ̀rọ̀ ìyá àtọmọ ẹ fi wọ́n lẹ̀ mi ò lè dá sí ọ̀rọ̀ ìyá àtọmọ torí bẹ́ẹ̀ ọmọ bàdà ó lè jẹ́ pé orí èèyàn kan náà máa tún fi kò yé yín bí èèyàn bá lọ dá sáàárín àwọn méjèèjì nígbà tí wọ́n bá parí ẹ̀ kó wọ́n ẹ̀kọ́ wọn lọ forí olúwa ẹ̀ fáànù leave mommy and daughter leave them alone nǹkan tí mi fẹ́ sọ nìyẹn èmi ò ní ẹjọ́ kankan tí mo fẹ́ dá lórí àwọn méjèèjì mo fẹ́ parí fún àwọn méjèèjì ìyá àtọmọ ni wọ́n they know how to handle things ìyá ò lè bínú kó ló ń bínú sọmọ ṣé ìyá máa tí ẹ bàbá bá sọ pé wọ́ọ́ bí ò bá kiri kan ṣe mọ́ I want to be on my lane Dorcas no just allow mi ò lè kọ̀ndú ẹ̀ mọ́ she has to be on her lane èmi kan fẹ́ wà ẹ̀yin ọmọ ewé ẹ má lọ sí kinní kan o ẹ má dá sí kinní kan I want to be on my lane ṣẹ̀ṣẹ̀ mọ̀ wá màmá mi àwa ti já àlá ní kọ́kọ́rọ́ yẹn lọ gbogbo orí ahọ́n ni láàrin màmá àti Dorcas ó lè láàrin ẹlòmíì màmá lè má ṣe má jẹ wọ́n láàrin àwọn àti Dorcas no
èmi bó ṣe wà yìí mi ò kí ṣe ọmọ kékeré I'm 65 by kíní kan I will be 65 èmi ò ní ìjẹ́ kọ́ ọmọ kan wá máa ṣe kíní kan náà ibi tí mo ti ẹ̀ bá dé I have to be on my day ẹ̀yin ọmọ ewé ẹ̀jọ̀ tó ti tọ́lọ́ èyí mẹ́rin wá wọ ní box ẹ̀mọ́ wá bá yín sọ̀rọ̀ èmi mẹ́rin kíní kan ṣùn ẹ̀wọ̀ ẹ̀ra fún mi sílẹ̀ ẹ̀yin náà lè máa lọ káàkiri máa ṣe kíní kan káàkiri máa wá kọ́mẹ́ǹtì káàkiri kan ẹ̀jọ̀ you have to be on it I will block you who is that ṣe ìgbà I don't want such kẹ́nìkan wá sọ pé ó fẹ́ máa bá ẹ̀ pé máa sọ̀rọ̀ kẹ́nìkan wá fẹ́ máa ta sí dọ́kítàsì lọ́dà comment section kíní kan ọmọlára àtúnṣe why are you laughing delete it no mi ò fẹ́ lórí page mi màá ní delete mi ò ní mo sọ pé mo wá followers àmọ́ mo ní mo wá viewers ni ẹ mọ bí tẹ́tí bọ̀ ẹ gógógó ẹbí tó ti lọ àwọn ọ̀nà máa sọ̀rọ̀ sí bí màmá nìyẹn àwọn èyí lẹ́lẹ́ bá yàn já wọ́n tún bọ́ sọ́dọ̀ comment section kọ́ máa bá yín ta sẹ́ni yẹn ẹ̀ tó wọ́n bínú màmá nìyẹn ẹ jọ ìyá àtọmọ wọ́n ti jọ lẹ̀ pọ̀ ṣe ti understand wọ́n parí ẹ̀ àwa tá a bá jẹ́rú sí dá tá à ń da gbogbo ẹ̀ lẹ̀ tá à ń dáná ẹ̀ lábẹ́lé àwọn ni ká jáwọ́ ẹjọ́ jáwọ́ yes gbogbo ẹni mo fi sọ gbogbo ẹni tẹ́ ẹ̀ update àwọn ní comment section àwọn kankan comment section bí àṣà àwọn arábàdàn comment yìí tẹ̀ ń bẹ́ comment section tẹ̀ ń da omi àlàáfíà lù láàmú you have to stop it ṣe àpá ti mú wa á ti fi àwàdà àti eré sí kó lè dùn dáadáa àfi kíkọ́ tún wà bọ́rìn so àfẹ́ anything mọ́ ẹ jọ̀ọ́ Yeye Yinka TV, thank you so much for that short video. God bless you. Thanks for your contribution. So gbogbo ẹ̀yin náà tẹ́tí dá sí níta àlàáfíà àárí yín ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Mama Aláṣàbí ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Kò sí ẹni tí Yeye Dorcas tó gbéṣẹ́ lé lọ́wọ́ pé kó máa bá àwọn update ẹ jọ̀ọ́ mo I trust her to that level. Please let's respect our opinion please. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ilé àtọ̀nà wa ò ní dàrú so kò ní jù báyìí lọ lórí ọ̀rọ̀ mama Esabod àti Dorcas. Let's have it at the back of our mind pé ìyá àtọmọ ni wọ́n. Dorcas she knows how to handle mama. And a lot of people, a lot of people are happy. Shola 209 on TikTok. Yes, honestly, I'm happy there is peace between mama and Dorcas. Hopefully it gets resolved in the name of Jesus. Otiwa resolved. There is peace. A lot of people like it. Well, yes, a lot of people like it. But some do not like it. Àwọn kan ò kì í gbé níbi àlàáfíà. They always love to be. Crown Wealth, how are you? Àwọn máa ń jọ ibi tí kò bá sí àlàáfíà ni. Àwọn kan máa ń lépa àlàáfíà, àwọn kan ò kì í lépa àlàáfíà. Please, ẹ jẹ́ ká jọ lépa àlàáfíà. Odo nation ò ní bàjẹ́. Ewé nation ò ní bàjẹ́. Dorcas and Mama Esabod, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fúnra yín. Àjọṣepọ̀ yín kò ní forí sọ́gi o. Ìfẹ́ tí ẹ fi jọ ìfẹ́ tẹ́ fi jọ bẹ̀rẹ̀ mo ṣe gold God bless you my friend. Ìfẹ́ tí Ọlọ́run fi jẹ́ pé kẹjọ máa fi ṣe yìí òun náà ni kẹjọ máa fi continue. Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́ please we love both of you. Àfi kí wàhálà ṣẹlẹ̀. Odo nation, Ewé nation, please. Ẹ̀yin méjèèjì, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí love leads, ẹ jọ̀ọ́. God bless you all. So, ẹ jẹ́ ká dúró jẹ́ rẹ̀. Ní báyìí, ilé ẹjọ́ yìí pa láṣẹ fún gbogbo ẹ̀yin sókèsódò. Ẹ̀yin kò gbóná kò tutù lábẹ́ comment section. Ẹ̀yin ọlọ́dẹ ti sọnù pé kẹ́ kó gbà wọlé. Mo pa láṣẹ fún yín ni ẹ kó gbà yín wọlé. Bákan náà, ilé ẹjọ́ yìí ó wá pa láṣẹ fún ìyá àti ọmọ
pé kẹ́ lọ yanjú ọ̀rọ̀ ara yín, ẹ lọ yanjú ẹ̀ láàrin ara yín, àwọn ò ní dá sí, ẹ lọ yanjú ẹ̀ ọ̀rọ̀ ìyá àtọmọ ní àárín ara yín. Ìdájọ́ mi nìyẹn láàrin méjèèjì. Igun ọ̀tún, igun òsì, ẹ gba àlàáfíà láàyè. T-Baby T Case Corner, how are you? Ẹ gba àlàáfíà láàyè. Yèyé Atáyéṣe, God bless you. Thanks for coming to courtroom today. T-Baby TK, thanks for coming. Omolara Atoshe, thanks for coming today. Mommy Bello Abimbola, thanks for coming today. Moshe Gold, thanks for coming today. Gbogbo yín tí darapọ̀ wá lọ́kùnrin. Ani, mommy Alihan, my sister, God bless you. Olódùmarè, God bless you. Sisilayo Lori, God bless you. Gbogbo yín pátápátá la kí. Salako Sarah Ogunleye, God bless you. Funke Yusuf, God bless you. Ìyá mi, mo kí gbogbo yín o. Ẹ ṣé, ẹ jẹ́ kí a gba àlàáfíà láyé. Wá, mommy Adébùkọ́lá Gbádébọ̀, long time. God bless you. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok náà, mo rí yín o. God bless you. Ẹ jẹ́ ká gba àlàáfíà láyé. Mo wá kí màmá ẹ sábọ̀ tó gbé bá ṣe porí akọni náà la fi ìdá halẹ̀ gàràgà. Àwọn náà fi ara hàn ní courtroom lónìí. Àwọn náà gbórí wọlé, wọ́n gbé fáìlì wọn dání. Màmá ò lè sọ̀rọ̀ púpọ̀ lórí iṣẹ́ pé màmá tẹ́lẹ̀ màmá sọ pé alájì màá ti mọ̀ pé yes o. Àwọn ya gbé kọ́ọ̀tù wọn dání, wọ́n ya gbé fáìlì wọn dání pé tọ̀ gbogbo tí mo sọ mọ̀ pé màmá ti jot ẹ̀ down. Màmá ti jot ẹ̀ down. Màmá ti jot ẹ̀ down. Kò sí wàhálà. Dorcas náà ti jot ẹ̀ down tó náà wá sí court. Ẹ ṣé gan, mo appreciate yín. So Amebo Ortiz, thank you so much and God bless you. Please let's allow peace to reign. Ẹ jọ̀ọ́, gbogbo àwọn updates yẹn, please, I want you to do something about it. I know you can handle it maturely, please. I want to do it. Please kindly handle it maturely, please. And Ọlọ́run Elédùmarè á fún yín ṣe. Àárín àjọṣepọ̀ gbogbo wa lórí ìkànnì kò ní bàjẹ́. Lóòótọ́ ẹ lè fojú abala kan wo nǹkan lónìí tó bá ti lọ́ọ́ là kẹ́ ti fojú abala míì wo ìlú gángan nílé ayé, ṣe understand. Ẹni tó bá wù òun yàn lèèyàn lè ṣe lórí page ẹ, ṣe to understand. God bless you all. Ẹ jẹ́ kí n máa lọ ilé àbí. Bye for now. Èmi adájọ́ àgbà yín náà rèé, Mọ̀ngánà bá bọ̀ ọ̀rọ̀, a ó mọ̀ níra ní ayọ̀ àti àlàáfíà. Títí ìgbà náà, ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá.